a máa wá ṣe nǹkan. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń jubilate lórí arrest Bukky Haram. Ha! Tẹ́ bá ń gbọ́ ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere kó ba lè dá fún yín lọ́la ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere kó ba yẹ̀yẹ́ yín lọ́la. Bukky Haram ayé ẹ̀ ti bàjẹ́. Àwọn èèyàn tún sọ pé this is refreshing news. Ṣé fẹ́ bá yé ẹ̀ jẹ́? Kí wọ́n arrest èèyàn níjọ́ Sunday mi ìrírí láyé mi ṣé wọ́n máa invite èèyàn. àbíkọ́ tí mo rí kọ́mẹ̀ntì yẹn ìkàlẹ̀yàn tó kọ kọ́mẹ̀ntì yẹn ó ní this is a refreshing news wípé wọ́n gbé Bukky wọ́n kàn ń kó yín lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n máa kó yín náà ẹ̀yin olórí burúkú àṣebàjẹ́ kiri. Bukky sórí tí Ashake yìí ẹ̀mí àfẹ́ ẹ̀ bọ̀ tẹ́mi ẹ̀ bá ti wá bọ́ tán ṣó ti understand wà á tún wá bẹ̀rẹ̀ Telugu tẹ́mi ẹ̀ bá tún ti fẹ́ pín sí yẹn wà á ṣe wà bẹ̀rẹ̀ tọmọwùmí ẹ má rò pé Omowunuola ló gbé o Ashake Omowunuola ó wúwo lọ́wọ́ ó pọ̀ létí ó wúwo lọ́wọ́ mo máa ń sọ fún yín do not mess with Omowunuola. Ẹ máa sọ pé lọ́ọ̀yà tẹ́mù ọlọ́run tẹ́mù kò ṣe tẹ́mù ó gbé Joko sinẹ́ within the same month lọ́ọ̀yà tẹ́mù tún gbé Bukky Haram bó ṣe ń gbé ní home and away ní awalu yìí wọlé awalu ìgbà tí mò ń sọ fún yín don't mess with Omowunuola mọ́mọ́ ọlọ́run tẹ̀ ṣe pẹ́tẹ́ ti fira yín sípò tó yẹ kẹ́ wá sí. Omowunuola will come to your house ó dẹ̀ máa nà yín ní home lọ ẹ gbàgbé don't mess ṣẹ́ẹ̀rí kémi ẹlẹ́yà tó mi kó tó sọ nǹkan fún yín tí bá fẹ́nu mi yìí láfi góbì fún yín ẹ má jẹ tí bá fi sọ ọ̀rọ̀ fún yín ìgbà tí mo ti ń rí bọ́mọ yẹn ṣe ń move mo mọ̀ pé ẹnu ẹ wà ẹyọ ọmọ ẹ kúrò ní fracas no be by mouth o no be cho no be cho àwọn ibì kankan wà tó máa dé with evidence báyìí ìwọ gan wà mọ̀ pé ẹ rà ẹ close the chapter yẹn àwọn eléyìí ò kì í ṣara wa mọ́ bọ̀ ẹ̀yin náà lẹ máa wá tẹ torí gbomi gbóná lẹ máa torí bomi gbóná tẹ máa fẹ́ ṣẹ́ mọ́ ọkọ tó máa ṣẹlẹ̀ ni pé when they realize something that you are bigger than them instead of irú èmi báyìí mo tètè máa ń gbà nǹkan pé ìgbà tí mo dẹ̀ ti rí Omowunuola pẹ̀lú àwọn òbí Cubana pẹ̀lú ọmọ presido nígbà tó a rí èèyàn pẹ̀lú ọmọ bíbí presido Nàìjíríà ṣé Tinubu yàtọ̀ sí pé Tinubu jẹ́ president Tinubu has been Tinubu before Tinubu becomes Tinubu so yẹn if you don't get it forget about it èmi kọ́ ni mo máa rojọ́ fún yín ẹ ti pẹ́ lórí channel mi dùkẹ́ máa understand wa Tinubu has been afọbajẹ nílùú Èkó àfi gómìnà jẹ afọbajẹ àfi gbogbo nǹkan jẹ ṣe rí Tinubu ò ṣèyàn kan tó bí lè mess pẹ̀lú wọ́n kàn máa yanjú ẹ̀ ní Tinubu mèèyàn tó ń pè ṣe rò pé torí pé president ẹ gbàgbé o president nìyẹn o kó tó di president Tinubu tó halẹ̀ mọ́ Ọbásanjọ́ nígbà tí Ọbásanjọ́ di president tí Ọbásanjọ́ ò fún ní kinní nígbà tó ń sì jẹ́ governor Lagos state tí ó allocate owó fún tí ó bá ń ṣe Ọbásanjọ́ Èkó ò bá ti níná lé ní Èkó àti níná ṣe mọ́ many years tó fún ní owó tó dẹ̀ ń fi owó ara ẹ̀ tó dẹ̀ fi ń ṣe budget Lagos state Tinubu ẹ gbàgbé o ó ń tọ̀ bàrà ó ń tọ̀ sí kinní kò lè pronounce kinní old age nìyẹn ẹ gbàgbé even with the old age náà kò control àwọn forefathers yín kò control bàbá yín kò control ìyá yín àwọn grandchildren yín kò sì máa control ẹ̀ bẹ́ẹ̀ ni do you know his mother ṣe mọ story ìyá Tinubu ẹ wò ìgbà tẹ́mi ṣàtìrí Omowunuola pẹ̀lú Tinubu èmi tọrọ agbọ̀nsẹ̀ mi pẹ́pẹ́pẹ́ èmi kẹ̀ mo ra kúrò ń bẹ ọmọ Tinubu tí kì í tún ṣe pé just randomly ọmọ Tinubu that is politically involved àwọn òbí Cubana bọ́ ṣe ní owó tó wọ́n tún fi ti Tinubu ṣe ẹ wá réyàn ní sàkàrú yẹn tó tún give speech tó tún ṣe kinní tó tún bá wọn ya fọ́tò ìjọ yẹn mo ti wò pé mọ̀mọ́ gan bí mọ̀mọ́ ṣe pẹ́ tó lo 25 years no braggers ta ló bá mọ̀mọ́ ya fọ́tò lẹ́yìn Sẹ́límì lẹ́yìn Ìyábọ̀ Òjó ọpẹ́lọpẹ́ Queen Mother ọpẹ́lọpẹ́ Queen Mother ta ló máa bá mọ̀mọ́ ya fọ́tò ṣe rí mọ̀mọ́ nírú kílíkì yẹn owó
ká tẹ̀ yówó sẹ́gbẹ̀ẹ́ ká sọ pé òun náà try ìwé number 1 ìwé ló kọ́kọ́ máa gbé ẹ débẹ̀ ìwé ọ̀dẹ̀ kì í ṣe pé ok mo ṣe biology mo ṣe sociology ní school mo ṣe linguistic o gbọ́dọ̀ kàwé dójú àmì o gbọ́dọ̀ ní connection tó bá tẹ̀ lówó tentacle ẹ̀ gbọ́dọ̀ spread àwọn tó máa connect mọ́ àwọn tó máa connect mọ́ àwọn tó máa connect kó tó connect débi ibi tó dé yẹn ọjọ́ yẹn mo ti ṣe mọ̀ pé mò ń sọ ẹ ṣọ́ra fọmọdé yìí o lẹ́yìn ìgbà yẹn a tún lọ ṣe visibility study lẹ́yìn pé ṣé wọ́n kàn fẹ́ wá fi kámẹ́rà wọ́n fi wá kájó wà ní kàmú mo tún rí i pé no ó yẹ mọ̀ ìjìnlẹ̀ ní ìbílẹ̀ ní ó wọnú ara èmi rọra ń wò tèmi pé mo ń yin fún yín ọmọbìnrin ẹ má fẹ́ ọlọ wèrè mẹ́sàn-án yẹn ó sì sọ pé tọ́ya tẹ́mù wèrè rẹ wo kó wọnú wo lẹ̀ wọ́n á tú ẹ jáde báyìí ṣebí dísù ló mọ̀ eléyìí mọ president àwa mẹ́yàn tó wá powerful láàrin dísù àti president ṣùgbọ́n pé Omowunuola ò wà fún ìwọ ló kọ́kọ́ lọ fún ó dẹ̀ ń kìlọ̀ fún ẹ fi mi ilẹ̀ omi ìmọ̀ sọ̀rọ̀ ṣe o ẹ fi mi ilẹ̀ o ẹ fi mi ẹ máa torí pé ẹni ẹ̀ ní fi ilẹ̀ sórí ìwọ wèrè mẹ́sàn ó jẹ́ fi ọwọ́ ẹ̀ síbi tó bá gbé ẹ̀wọ̀n tẹ̀ ní rí ẹ mọ́ tó bá gbé ìwọ tó jẹ́ pé wọ́n ti fẹ́ pajẹ tẹ́lẹ̀ tó wá fi po para wọ́n ní wọ́n gbé Bukky Haram gbogbo àwọn èèyàn ń dunú mo rò pé gbogbo ilẹ̀ wà lọ sórí péjì ẹ̀dẹ̀ wọn rẹ́rìn ọlọ ìkàlẹ̀ yìí wọ̀ yóò ẹ máa tèèyàn wọnú nọ́mbà yẹn tí Bukky wa ti ń búlí àwọn èèyàn wọ́n máa rẹ́rìn bẹ́ẹ̀ inú ẹ̀ náà wọ́n máa dùn wọ́n máa wá kọ́ntínú àwọn èèyàn wà lẹ́yìn Bukky báwo ni náà ìtẹ́ máa ìdí à báwo ni náà ìtì ẹ wàá ti kó bó bẹ́yẹn jìnnìjìnnì á ti bó wèrè pé wo jẹ́ sọ ó ti wà nù kínní ó ti wà nù ṣẹ̀dá yẹn bàbá ẹ̀ ṣẹ̀wọ̀n ìwọ ṣẹ̀wọ̀n ọmọ ẹ̀ náà ṣẹ̀wọ̀n ó ti wà nù ràn yín pé ẹ̀wọ̀n lẹ́ máa fi lò gbà ó ti wà nù ṣẹ̀dá ẹ wo kò sí nǹkan tó mo ti ń sọ for a long time ṣùgbọ́n kọ́ ọmọ ẹ kọ́kọ́ ṣe kó tó ṣe ẹ wá ń gbé láàrin ara yín within how many years ọmọ ti ṣe wàá tún padà lọ ọmọ á tún padà lọ that is it tó bá yẹ kó bàbá ẹ̀ ṣì wà láyé gan ó máa ṣe bàbá ẹ̀ jalè náà ni ọmọ ẹ̀ náà jalè ìwọ náà nǹkan òun bá ayé àwọn èèyàn jẹ òun bá àwọn lórúkọ jẹ ìwọ tó lè tọ́jú ọmọ tó ń péyàn kan ní ìyá àbíkú ó ní ọmọ ẹni kú ó má sọjọ ọmọ ẹni nù lọ ọmọ ẹni jalè ọmọ ẹni ó ń yọ ọbẹ kiri ó ń yọ ọbọ kiri Bukky Haram èèyàn tó fi rẹ wé tó pull down ó ní life ẹ náà you wish you have a life beauty she get brain she get connection you no get anything you no get money gan sef tó ń fi rẹ wé wọnú ọlá tó ń sọ èmi ṣeré mi báyìí wọ́n máa ń jẹ́ lọ́sẹ̀ wọ́n kọ́ pé Bukky ta ló ń jẹ́ Ọlọ́run mi ò lè fi ayé ẹ̀ tọrọ kì í ṣe pé kínní mi ò lè fi ayé ẹ̀ tọrọ no be by mouth ó dáa wọ́n ní the beauty is inner ṣé Bukky dáńgbájú ó dá ní inner ni wípé inner beauty Bukky ò ní the way she talks wá ti mọ̀ pé ayé ò ta sọ́sọ́ so ó lè fi tó bá wò náà kò dáa kò ṣeé rí inú ẹ̀ náà kò dáa ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ náà ò dáa so kí ló wá fẹ́ fi tọrọ wọn ní kán wò tó bá tẹ̀ máa wọṣọ gan cheap material ló máa kó sọ́rùn a wá gbé choker sí mi mọ age tá wà after 50 years old tó ń lo choker just imagine ó mọ bó ṣe ń dress ọjọ́ tó wọ maternity gown lójú tiẹ̀ ó ti múra tán nìyẹn kò tiẹ̀ mọ̀ pé maternity gown lówó ó fẹ́ wá oppress wọn she cannot dress kò lè dress ó dẹ̀ jọra ẹ̀ lójú ju anything lọ nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Wùmí Ọmọwùmí ẹ máa rò pé ó ń sùn ó ń jí ó ń sùn ó ń jí ní bílíìfù pé kò fi ojú kan Ọmọwùmí rí báyìí wọn ò ríra wọn rí báyìí wọn ò mọ́ra wọn rí báyìí kò mọ anything nípa Ọmọwùmí gbogbo eléyìí tó fàbú ni àràbù ni gbogbo eléyìí tó ń sọ àràbù ni gbogbo ẹ̀ torí pé kí ni ó fẹ́ gba donation ló fẹ́ gbà ṣé ìmọ̀ kan tó ń pè ní donation ẹ jẹ́ abáyé èèyàn kan jẹ́ gbogbo nǹkan lọ pé Ìyábọ̀ Òjó ń ṣe àwọn ló ń ṣe wọ́n mọ̀ pé tó bá bá ayé Wùmí jẹ́ nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn attention ló ń jáwó lórí social media Wùmí ó pa alágbájá òun ló pa tẹ̀mẹ̀dò òun ló pa ó fún lọ́rùn pa ni gbogbo àti pé ọmọ ìburú lóòótọ́ wọ́n máa twist gbogbo ẹ̀ ṣé owó ò jáde owó máa jáde ẹ̀yin èèyàn mi
owó jáde wọ́n máa tú ìsí gbogbo ẹ̀ wọ́n máa tú ìsí gbogbo ẹ̀ kí lẹ wọ́n sọ ẹ wá rí sí ibi tó ti ń parọ́ mọ́yàn tí Wùmí ò tẹ̀ tí ì ṣe kinní ṣe rí yẹn àbọ̀ abá ni mi ò fẹ́ gbọ́ pé anybody silence anybody tó bá yẹ pé ṣóò ṣe ń gbé wá ni màá máa gbé àwọn ṣóò yẹn wá bọ̀ wọ́n máa YouTube máa ṣẹ̀mọ̀ màá máa gbé àwọn ṣóò yẹn wá gbogbo nǹkan tí Bukky tó sọ sí Omowunuola àwọn kan máa ń gbé ṣóò Ọlọ́run ẹ̀yin fún ara yín rẹ̀ máa rí pé kí ló dé ṣé ẹ mọra yín tì tẹ́lẹ̀ ni ṣé ẹ ṣẹ́ra yín tì tẹ́lẹ̀ yìí tó bá ti rí pé obìnrin ti ń ṣe rere báyìí gbàm Bukky máa bẹ̀rẹ̀ sí ń gbógun ni ẹ wo Àṣàbí ọlọ́ṣẹ Bukky sọ pé ó ń gbé oògùn olóró ṣé Bukky fojú rí Àṣàbí ọlọ́ṣẹ níbi tó ti ń gbógun olóró no but she will just come to social media to defame and destroy people's lives ẹ̀yin èèyàn mi to destroy people's lives ṣé ó fojú rí mo ní kẹ́ máa béèrè evidence olórí burúkú làwọn pípọ̀ ẹ̀ ṣé ó fojú rí ibi táṣàbí ṣe ń gbógun olóró kò rí o ó assume that is the closest tí mo lè sọ mo assume wípé ẹ̀ ń gbógun olóró mo dẹ̀ mọ̀ pé ní brand mi ò ṣọlọ́pàá o mi ò ní evidence mi ò ṣe investigation kò sanwó fún private investigator kan lọ investigate ẹ̀ pẹ̀lú ẹ̀rí kó tó wá jáde kó tó wá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn torí o mọ̀ pé ọ̀rọ̀ yìí ó máa báyé ẹni yìí jẹ́ but Bukky máa sùn ó máa tọ́jú ọpọlọ sínú freezer ìyẹn á ti freeze á ti gan pa á ti dì by time tọ́rọ̀ bá máa jáde bẹ́ẹ̀ máa wò báyìí pé hẹ́ò Bukky ò sí Naija kò mọ Àṣàbí kò rí rí ẹ máa túbọ̀ kò rí rí tábà sọ pé òkè mo ti sùn sílé ẹ̀rí mo rí nǹkan báyìí wọn ò ríra wọn rí wọn ò jọ sọ̀rọ̀ rí báyìí wọn náà wọn orí fóònù gan fídíò kọ òun àti Àṣàbí ò jọ sọ̀rọ̀ báwo ni Bukky ṣe wá sọ pé Àṣàbí ń gbógun olóró ẹ bá mi bèrè lọ́wọ́ Bukky pé evidence ṣebí lè ta ṣe ń sọ nìyẹn jẹ́ máa dúró ayé àwọn èèyàn tó ti bàjẹ́ Genesis nìyẹn òun ló lọ fòbò jagun lọ́dọ̀ Genesis òun ló lọ fòbò jagun lọ́dọ̀ Genesis tó fẹ́ báyé má yẹ jẹ́ lọ́jọ́ yìí evidence dà rẹ̀ ní ẹ̀yìn èèyàn mi àárí o we no see evidence we no see anything we are not aware tó fẹ́ báyé má yẹ jẹ́ if she cannot get what she wants or tó bá ti rí pé òun ṣe dáadáa jù ń lọ gbà ó ti bẹ̀rẹ̀ ni Ìyábọ̀ kò mọ̀ rí kò rí rí ẹ ti sọ pé Wùmí ló pa Mohbad Ìyábọ̀ ló pa Mohbad gbogbo èèyàn ló ṣàn pa Mohbad kiri èmi tí ẹ fẹ́ fi tèmi dán Liam ló pa Mohbad ẹ gbàgbé Liam ni mo tún fẹ́ mú tèmi kí fi jọ yẹn you see how absurd this is no evidence nothing to back up their claim they just want to talk because attention sells a máa wò ó àtàbá ti wò báyìí ó pọwọ́ fún wọn nìyẹn it's all about money ẹ rí ọmọ tó ń datọ́ lẹ́nu yẹn kejì Bukky Haram èdè tó lọ sí kirikiri lẹ́nu ọjọ́ mẹ́ta yá ẹ̀rí nǹkan tó ń sọ ni didn't you see what he was saying he was telling them that àwọn ọlọ́pàá ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti sí Mohbad ṣé nǹkan tó gbé ẹdẹ kirikiri nìyẹn ni kì í tẹ̀ ń sọ̀rọ̀ Mohbad gan ló gbé ẹdẹ kirikiri ọ̀rọ̀ pé òun parọ́ mọ́ Omowumi ló gbé ẹdẹ kirikiri ó yá mú ẹ̀rí wá pé Omowumi ló pa Mohbad àgbàkó Omowumi is aggressive fún wa lẹ́rìí ibi tó o ti rí passport ọmọ ọlọ́mọ fún wa lẹ́rìí ó débẹ̀ ẹ̀rí tó má ti ṣe nǹkan tí ò dá wọn ni wọ́n fẹ́ silence àwọn àní wà lọ wọn ò silence wọ́n ti sọ pé kò wá pé you know a lot about the pie of Mohbad àbí ó yá go to court go and explain yourself nobody is silencing anybody gbogbo nǹkan tá tó ò tiẹ̀ fẹ́ sọ torí sometimes wọ́n sọ pé ọ̀rọ̀ pọ̀ ò fẹ́ sọ lọ sọ fún wọn court so that àwa gan àwa mú owó wù mí àwa fún ara wa la máa lọ mú ọmọ a máa wá dè mọ́lẹ̀ pẹ̀lú òkun wípé evidence rèé video evidence rèé witness rèé bó ṣe pa Mohbad anything aside from that content làwọn people fẹ́ create they just want to be famous they don't mind ayé tó bá máa bàjẹ́ bí Bukky ṣe ń pe Omowumi di àṣànàdè nìyẹn ẹ bá mi béèrè lọ́wọ́ Bukky pé ta ló bá ọmọ ojú wa ló ti ń sọ fún wa pé òun ní evidence pé Elégùṣì ló ní Liam ló bí Liam ó ń sọ báyìí ní ojú wa ojú koro ojú báyìí ìgbà tí Elégùṣì gbé dé court
ṣé mọ̀ pé ó yẹ ẹnu padà ni ó ní kí í ṣe Elégùṣì mọ́ so Elégùṣì ò bá Wùmí sùn mọ́ ṣe ti rí pé ó ti parọ́ méyàn méjì èèyàn mẹ́ta gan ni pẹ̀lú Liam kò sí ń bẹ̀ gbà tó sọ̀rọ̀ Liam kò sí ń bẹ̀ o kò mọ nǹkan kan but she will just pick anybody èmi tẹ̀ tún fẹ́ Tinubu ló bí Liam tẹ́ bá wo góńgó inú Liam ẹ máa rí pé Tinubu ló jọ Tinubu ló bí bẹ́ẹ̀ ni Tinubu ló ń cover Wùmí látijọ́ Sherry, how absurd that sound. Our people, they don't care. They just want to destroy people's lives. Bukky, how was your night? Show us that. Ma worry. I'm a kakara wa. Akara àti kíni. Akara, mo jẹ akara kan lánàá pẹ̀lú oats. Ó make sense. Okay, mommy, ẹ ṣé o. Ẹ ṣé tẹ́ sọ pé ká lọ máa dín akara o. Akara tẹ́ sọ pé ká dín yẹn, Ọlọ́run. Mo dín àkàrà lánàá ó tẹ̀ tí pẹ́ tí mo ti jàkàrà bí mọ́mí ẹ̀ ṣe rán mi létí báyìí àkàrà wà mo tètè kẹ̀ wá mo tètè bọ́ ẹ̀wà pápápápápá mo ti blend ẹ̀ mo ti blend ẹ̀ pápápá bushimi sí ni ó máa ẹ wò ó wà fluffy báyìí ni tí mo tètè po oat sí pápápá tí mo jẹ́ mi ìfẹ́ anybody jẹ kò sí anybody nílé ìgbà tó hàn sí nílé mo torí wọn ní jẹ́ kéèyàn jẹ gbádùn ó make sense Bukky Haram má worry báwo ló ṣe máa fọ àwọn eyín burúkú tó kó sẹ́ni rẹ̀ báyìí nínú eyín yẹn á ti máa gbá gbogbo ẹnu á ti máa bù tì wàá wà alright wọ́n gbogbo nǹkan tó sọ ń pa Omowunuola you go and provide it you provide the proof and evidence failure to do so you will not like yourself Omowunuola ò ní bẹ́ẹ̀ take it lightly ṣé mo how many cases o sì ní Elégùṣì Wùmí is coming tí Wùmí bá lè gbé immunizer pẹ̀lú nǹkan méjì péré tó ṣe why imagine ìwọ tó defame ọmọ yẹn for over 2-3 years Wùmí is coming for you all of you ni normal kó ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́.